Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti tẹ afurasí ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Yusuf Adénoyin, ẹni tí wọ́n ká orí èèyàn 8 mọ́ lọ́wọ́ nígbà tó ń rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Adédoyin, ẹni ọdún 29, jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kogi. Ó sọ fún iléeṣẹ́ ọlọ́pàá pé ìlú Òṣogbo ni àwọn oníbàárà òun wà àti pé ìgbà kẹta nìyí tó ń kó ẹ̀yà ara èèyàn lọ sí Òṣogbo fún títà kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ségi. Àwọn nǹkan mìíràn tí àwọn ọlọ́pàá tún ká mọ́ Yusuf lọ́wọ́ ní ọkàn ajá 6 àti ojú ara màálù 4. Afurasí ọ̀daràn náà ṣàlàyé pé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ọmọ Yahoo ni àwọn oníbàárà òun tí ó ń dúró de òun láti ra àwọn èròjà yìí lọ́wọ́ wọn, tàbí kó jẹ́ wípé àwọn ọmọ Yahoo ni àwọn oníbàárà òun fẹ́ lo àwọn èròjà yìí fi ṣiṣẹ́ ọlá fún. Afurasí ọ̀daràn náà ní nǹkan bíi oṣù 3 sẹ́yìn ni ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ Ismaila já òun sí iṣẹ́ káràkátà àwọn ẹ̀yà ara èèyàn, níbi tí wọ́n ti ń ra ẹ̀yà ara èèyàn tí wọ́n sì ń tà á gẹ́gẹ́ bí ẹni ń ṣòwò káràkátà. Ó ní òun gbà láti darapọ̀ mọ́ iṣẹ́ yìí láti tètè wá owó ilé ìwòsàn fún ìyá rẹ̀ tó wà ní ìdùbúlẹ̀ àìsàn tí dókítà sì ń béèrè fún mílíọ̀nù 2 náírà láti tọ́jú ìyá náà. Yusuf ṣàlàyé pé ọ̀rẹ́ òun yìí tórúkọ rẹ̀ ń jẹ́ Ismaila ló máa ń lọ sí àwọn ìtẹ́kùú tí wọ́n ti ń sin òkú sí láti lọ wú òkú lẹ́yìn tí àwọn mọ̀lẹ́bí bá ti sin olóògbé náà tán, tó sì máa ń gé àwọn ẹ̀yà ara tó wúlò fún títà lára àwọn òkú náà. Tí Ismaila bá sì ti mú àwọn ẹ̀yà ara yìí tán, Yusuf ni yóò wá ta orí kan fún, léyìí tí yóò tà fún ní 2,000 náírà 2,000 naira. Nínú ọ̀rọ̀ tí Yusuf sọ, ó ní inú àpò gàárì ni òun máa ń kó àwọn orí gbígbẹ yìí sí lọ sílùú Òṣogbo láti lọ tà á. Ó ní iṣẹ́ káràkátà epo pupa àti kóró kaṣú lòun máa ń ṣe tẹ́lẹ̀ kó tó di wípé ọ̀rẹ́ òun Ismaila já òun sí títa ẹ̀yà ara èèyàn, nítorí wípé owó rẹ̀ bí ẹni mùkọ náà lórí, ó sì máa ń tètè wá, àti wípé láti lè ríbi tọ́jú ìyá òun tó wà ní ipò àìsàn ló jẹ́ kí òun tún gba iṣẹ́ yìí mọ́ra. Ó ní orí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ni òun ti pàdé oníbàárà òun tó wà nílùú Òṣogbo. Ó ní ìgbà àkọ́kọ́ tí òun máa kó orí tó jẹ́ orí gbígbẹ tó jẹ́ orí àwọn èèyàn lọ láti ìpínlẹ̀ Kogi lọ sí ìlú Òṣogbo, ó ní orí 4 ni òun lọ tà. Ó ní ẹlẹ́ẹ̀kejì òun ta orí 3. Ìgbà kẹta ni eléyìí tóun kó sí páńpẹ́ àwọn ọlọ́pàá pẹ̀lú orí 8 lọ́wọ́. Ráyé lóde. Yusuf tẹ̀síwájú, ó ṣàlàyé pé 35 náírà 35,000 naira ni òun máa ń ta orí gbígbẹ kan, ṣùgbọ́n nígbà mìíràn wọ́n lè rà á ní 30 náírà 30,000 naira. Bákan náà ló dárúkọ àwọn oníbàárà rẹ̀, léyìí tó pe orúkọ wọn ní Ọpẹ́ Ifá, Òṣìòyẹmí, Àáfà Àgbà àti Almonsuru. Ẹ̀wẹ̀, kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Peter Àbáyọ̀mí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣàlàyé pé ikọ̀ ọlọ́pàá ní agbègbè Ìṣúà Àkókó ni wọ́n dá ọkọ̀ tí afurasí náà wà dúró fún àyẹ̀wò kó tó di wípé arákùnrin náà gbìyànjú láti fẹsẹ̀ fẹ́. Òwúrọ̀ ọjọ́ 3 oṣù kẹfà ni àwọn ikọ̀ ọlọ́pàá tó mójútó àlàáfíà ní òpópónà márosẹ̀ láàrin ìlú Ẹ̀pínmi àti Ìṣúà Àkókó ni wọ́n dá ọkọ̀ Nissan Saloon kan dúró láti yẹ̀ wò. Nígbà tí wọ́n ń ṣe àyẹ̀wò yìí lọ́wọ́ ní ọ̀kan lára àwọn èrò ọkọ̀ náà fẹ́ gbìyànjú láti fẹsẹ̀ fẹ́, èyí tó mú kí àwọn agbófinró náà lè mú, tí wọ́n sì fura sí wípé ó jẹ́ ọ̀daràn tàbí kó hu ìwà tó tako òfin. Lẹ́yìn tí ọwọ́ tẹ̀ ẹ́ ni wọ́n ṣe àyẹ̀wò ẹrù tí arákùnrin náà gbé, léyìí tó gbé dání láti rìnrìn àjò, ni wọ́n bá orí èèyàn 8 tó ti gbẹ, ẹran ara tó jọ mọ́ ara èèyàn àti àwọn oògùn abẹnugọ̀ngọ̀ nínú ọ̀rá tí wọ́n gbé pamọ́ sínú àpò gàárì. Àbáyọ̀mí tó ní wọ́n máa ṣe àyẹ̀wò àwọn ẹ̀yà ara náà láti mọ̀ pàtó nígbà tí àwọn òkú yìí ti papòdà àti láti túbọ̀ fìdí ìwádìí wọn múlẹ̀ dáadáa. Ó wá rọ àwọn aráàlú
láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró. Bákan náà, ọ̀gá ọlọ́pàá náà fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìdarí ọ̀gá àgbà ọlọ́pàá ìyẹn Káyọ̀dé Ẹgbẹ́tókun mú ìtọ́jú àwọn ọlọ́pàá lọ́kùnkúndùn fún àlékún iṣẹ́ wọn. Ẹ̀rọjú ayé báyìí nítorí owó ilé ìwòsàn láti rí i wípé ìyá rẹ̀ gba àlàáfíà òun náà ló sún Yusuf Adénoyin di ẹni tó ń ṣòwò títa orí èèyàn. Lẹ́yìn tí wọ́n bá ti sin àwọn òkú tán, wọ́n á lọ síbi tí wọ́n ti sin àwọn òkú náà, wọ́n á wá gé òkú náà. Ìkànnì Yorùbá Gidi TV ló ń jábọ̀. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó, bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́, kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí? Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.